ẹ̀yin tèmi ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ṣé dáadáa ni mo bá yín o. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́. Ṣé mọ̀ pé ní ṣáà tí mo ṣe gbẹ̀yìn mo sọ̀rọ̀ nípa àwọn ẹbí kan pé mo fẹ́ mú ọ̀rọ̀ wọn wá sí orí ètò yìí. Orúkọ ẹbí wọn á máa jẹ́ Òṣìfùyè. Òṣìfùyè Ìjẹ̀bú Òde ni ìlú Ìjẹ̀bú ni wọ́n ti wá, àwa mọ ilé tó jẹ́ ń bẹ̀, bọ̀ Òṣìfùyè ni orúkọ sọ́ọ̀nìmù wọn. So arábìnrin kan ló mú ẹjọ́ wọn wá o. Rukayat ni orúkọ arábìnrin yẹn ń jẹ́. Kò yé yín, ó fẹ́ àbúrò wọn ló fẹ́. bóyá yìí ṣàfà àbúrò wọn yẹn wọ́n wá pawọ́pọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá arábìnrin yẹn. Ọmọwùmí Rukayat lórúkọ ẹni tí wọ́n gbá. So àwọn tó gbá rèé Abọ́sẹ̀dé yẹn jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ọkọ arábìnrin. Àwọn ni wọ́n gba àtọkọ ẹ̀ àti ọkọ ẹ̀ Olúmídé Wàsíù àti Abọ́sẹ̀dé. Àwọn méjèèjì ni wọ́n gba arábìnrin ìdá, wọ́n gba kódà wọ́n gba gan ni, wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. So àti Gbénga lórúkọ ọkọ ẹ̀ ń jẹ́, pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ ìyẹn jẹ́ àgbánú wọn. Níkẹ́ Adéníkẹ́ ni orúkọ àgbánú wọn ń jẹ́. So Abọ́sẹ̀dé yẹn ẹ máa gbọ́ o, Abọ́sẹ̀dé yẹn ni ìyàwó ẹ̀gbọ́n ọkọ, ṣóyè yín sìn. So ẹgbọ́n nǹkan tí arábìnrin yìí bá wa sọ, òun ló máa sọ púpọ̀ nú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ díẹ̀ lèmi máa sọ sí. So kó lè kọ́ ẹ̀yin tó kù lọ́gbọ́n. Wọ́n á dẹ̀ san owó arábìnrin fún dólè ni, mọ́là ní dólè ni wọ́n á san owó ẹ̀ fún. So ẹgbọ́n nǹkan tí ó sọ o. Olúwakẹ́mi Bùkọ́lá, orúkọ mi ni Ọmọwùmí Sade. Ọ̀rọ̀ nípa ọmọkùnrin tí mo bí ọmọ fún ní London àti àwọn ẹbí ẹ̀ wọ́n wà ní Nàìjíríà ni mo mú wá sí orí ètò yín mà. Ó ní ọmọbìnrin kan tá à ń pè ní Abọ́sẹ̀dé Kẹ́hìndé. Ọmọbìnrin yìí jẹ́ ìyàwó fún ẹ̀gbọ́n ọkùnrin tèmi àti ẹ̀ ń fẹ́ra wa ní London torúkọ ẹ̀ ń jẹ́ Gbénga. The first time tí mo lọ sí Nàìjíríà was in 2011. Mo dẹ̀ meet ọmọbìnrin yìí ní ilé tí Gbénga rà ní Mòwe. Gbénga ló ra ilé yẹn ní Mòwe. Mo dẹ̀ sọ fún pé kó jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ kó máa gbé bẹ̀, nítorí pé kò ní dá tẹ́gbọ́n ẹ̀ bá lọ rẹ́ǹtì ilé síta káwọn èèyàn má máa sọ̀rọ̀. Although I wasn't brought up in Nigeria, Nigeria náà bí mi sí, àmọ́ láti bí age of 10 mo ti wà ní London láti 1992 ni mo ti ń gbé bíbáyìí. So èmi ò really mọ gbogbo àwọn àgébégébé táwọn Nigeria máa ń lò. To cut a story short, mà ní 2011 mo pàdé Abọ́sẹ̀dé. Bí mo dẹ̀ ṣe pàdé ẹ̀, mo tiẹ̀ ti bí ọmọkùnrin kan fún bọ̀bọ̀ Gbénga yẹn ní time yẹn. Ọmọ yẹn bí age of 2 or 1 nígbà tá a lọlé. So ó ṣáyọ̀ mọ́ mi, Ọlọ́run like mi, aṣáṣeré, asọ̀rọ̀. Mo dẹ̀ mú first born mi dání, mo ti bí ọmọbìnrin kan tẹ́lẹ̀. Ọmọ yẹn ní time yẹn bóyá bí age of 7 or 8 ló máa jẹ́ ní time yẹn. So ó dẹ̀ like ọmọ mi, àdẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de gbogbo wa, nítorí pé Mòwe ní ilé tí Gbénga yẹn tó rà, Mòwe ló wà. Gbogbo wa la dẹ̀ ń gbé bẹ̀. Although mo sọ fún in the beginning pé ní mi ò fẹ́ àgbépọ̀ ọbẹ̀ yẹn, ó ṣáà ní pé kí gbogbo wa wà ńbẹ̀. So yàrá mẹ́ta ló wà ńbẹ̀. So èmi àti àwọn ọmọ tá bá ti dé, àwa mú yàrá kan. Then woman yẹn náà àtọkọ ẹ̀ wọ́n mú yàrá kan. So the other yàrá tó kù yẹn bóyá táwọn guest bá wá, wọ́n máa lò bẹ̀. So èmi àti woman yẹn a ṣáà máa ń sọ̀rọ̀, ìyẹn Abọ́sẹ̀dé yẹn. A ṣáà máa ń sọ̀rọ̀, a máa ń gist. Ó ṣáà lóun rí àwọn ọ̀ràn kan sí mi. Ó ní pé ibi tí mo ti jáde wọn ò fẹ́ kí n ṣoríire. Ó ṣáà sọ a lot of things. Ó ní òun marriage counselor lòun, ìpè ní prophetess dẹ̀ lòun. So ó dẹ̀ máa ń fi Bible gbàdúrà. Èmi dẹ̀ ní ìdílé Muslim ni mo ti wá. Ọ̀dọ̀ ìgbà tí mo wà ní London, àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ó jẹ́ kí n ṣẹ̀mọ́ Ọlọ́run má jẹ́ a rí ìṣòro. Èmi náà máa ń ka Bible lẹ́ẹ̀kọ̀kan because inú wọn lọ́lọ́run bá ń wò. So ó ṣáà sọ a lot of things ṣá. Ìgbà tí a ṣáà ń bára wa sọ̀rọ̀, ó sọ a lot of things fún mi. Ó ní pé mo láti wà careful pẹ̀lú ìdílé tí mo ti jáde, ṣẹ̀mọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. So a padà ní ní December yẹn náà ni, but bóyá toward the ending of December or January ní 2011 a padà sí London.
èmi àti Bọ́sẹ̀ then I become very very good friend. So a máa ń sọ̀rọ̀ gan lórí fóònù, ó máa ń pè mí, èmi náà dẹ̀ máa ń pè, a máa ń bára wa sọ̀rọ̀, a máa ń gist, a máa ń ṣe lots of things. So during that time woman yẹn ó lóyún bí pé Ọlọ́run gbàdúrà, Ọlọ́run tí wọ́n mọ̀ ti pẹ́, Ọlọ́run gbàdúrà, ìwọ̀nba tèmi náà lè ṣe ní time yẹn fún assistant mo fún, Ọlọ́run fẹ́ ṣàwọn treatment kan pé ọkọ òun ò lè produce, ó sọ a lot of things, mo tẹ̀ send ìwọ̀nba tí mo lè send láti help wọn. Ọlọ́run dẹ̀ gbàdúrà wọn ní oyún, ìyẹn Abọ́sẹ̀dé ó lóyún, ó dẹ̀ bímọ ọkùnrin tó ń pè ní Tìmílẹ́yìn. Nígbà tó dẹ̀ bí ọmọ ọkùnrin yẹn tán níwájú Ọlọ́run àtèèyàn, owó mi àgùn mi ni mo fi ṣe gbogbo shopping tí mo send sí wọn, mo kágo ẹrù yẹn gan tó jẹ́ pé Gbẹ́ngà tiẹ̀ ń wò mí lọ́jọ́ yẹn, kódà kò fi apron sí. But torí pé mo rí Bọ́sẹ̀dé as a very nice woman, ó dẹ̀ ṣe approach mi lọ́jọ́ yẹn, mo send gbogbo nǹkan yẹn sí, inú ẹ̀ dẹ̀ dùn nítorí pé ó ní pé kò ṣiṣẹ́ lọ́wọ́ òun, number one, pé ibi tóun ti ń ṣiṣẹ́ ní Perfect Printers ní time yẹn pé ọ̀gá abẹ ti sáàkì òun pé kò sówó kankan. Ó dẹ̀ máa ń pè mí náà, a máa complain pé ìyẹn ọkọ ẹ̀ yẹn Olúmídé kò kí ń fóun lówó, òun kò sówó táwọn máa fi jẹun. So gbogbo ìkápá tó wà ní kápá mi níwájú Ọlọ́run àtẹ̀ni mo máa ń ṣe fún ní time yẹn. Màá ṣáà máa sọ fún pé kó má worry pé ojú ò ní tì, tọ́lọ́run bá ti ń bẹ, tọ́lọ́run dẹ̀ ń pèsè fún mi náà nílùú tí mo wà pé màá máa help ẹ̀. So ìgbà tó di 2013 again, a tún lọ sí Nigeria fún Christmas because every 2 years la máa ń lọ sí Nigeria. So èmi àti first born mi àti ọmọ tí mo bí fún Gbẹ́ngà, ìgbà àwa ni gbogbo ala lọ. Ilé yẹn náà la dé sí, a ṣàjáde, a ṣe gbogbo ẹ̀, a sọ̀rọ̀, a gist. Meanwhile, each time tí wọ́n bá ti lọ sí Nigeria, partner mi yẹn Gbẹ́ngà kò kí ń mú mi jáde. So èmi àti woman yìí náà la máa ń wà nílé. A ṣáà máa sọ̀rọ̀, a máa gist, a máa sọ oríṣiríṣi. A máa sọ fún mi pé ní èmi mo tiẹ̀ ti quiet jù, why tí ọkọ mi bá ń jáde tí mi ò kí ń tẹ̀lé lọ. Màá ní nígbà tí ó fẹ́ mú mi jáde, ṣé kí n máa force ara mi ni? A ṣáà sọ pé mo ti tutù jù, mo ti ṣe kinní jù, bọ́. Èmi ṣáà ń gbà mọ́ra because mo mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé nínú marriage mélòó léèyàn lè sọ síta. So ìgbà tó yá nìyẹn, a tún padà ní 2013, a padà wá sí London. So ìgbà tí mo wá padà dé sí London, relationship wa ti tún grow dáadáa. A máa ń sọ̀rọ̀, kan tán bá need máa send ẹ̀ sí, táwọn èèyàn bá ń lọ sí Nigeria gan, tán bá need nǹkan máa gbé rán àwọn ènìyàn pé kán bá mi gbé fún ọmọbìnrin Abọ́sẹ̀dé yẹn. So ìgbà tó wá yá bí around 2014, mo ní pé ó fẹ́ ṣí shop. Nígbà tó sọ pé òun ti lose job òun, pé kò sí owó lọ́wọ́ òun. Ìwọ̀nba tí mo dẹ̀ ní bí 200 and something thousand mo fún ní time yẹn pé kó fi bẹ̀rẹ̀ iṣẹ́. Ó dẹ̀ yá owó kan lọ́wọ́ mi náà, ó yá 250,000 náà ní time yẹn. So ìgbà tó dẹ̀ yá tó yẹ ó ṣí shop yẹn, Ọlọ́run gbàdúrà ẹ̀, ó ṣí provision shop, ó dẹ̀ ń ta àwọn nǹkan díẹ̀díẹ̀. So ìgbà tó wá yá tó yẹ kí n gba owó yẹn lọ́wọ́ ẹ̀, ó ṣáà máa fè ní dọ́là, ó máa fọ̀lá dé ní á ní kò sówó yẹn. Máa ní okay. Sí tó jẹ́ pé mo ti wà níbí báyìí fún mo ti wà ní London ọjọ́ ti pẹ́. Èmi náà dẹ̀ ní òun ṣe Ọlọ́run má jẹ́ kí èèyàn kú sáájú pé mo fẹ́ ní nǹkan nílé pé so kán bá mi wá ilẹ̀ síbi tó dáa, kán bá mi ra ilẹ̀. Òun àti ọkọ ẹ̀ ní time yẹn bí pé wọ́n jọ mọ̀ sí náà ni. Wọ́n dẹ̀ lọ bá mi ra ilẹ̀ kan sínú igbó ní Owódé. Ibẹ̀ yẹn ò tiẹ̀ tí develop, èmi rò pé ibi tó dáa ni. Wọ́n ṣáà ra ilẹ̀ yẹn nínú 250 tó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n bá mi ra one plot ní time yẹn. Wọ́n ní 250,000 làwọn rà. Wọ́n gba receipt sọ́wọ́. Mo ní kán bá mi mú dání pé tí mo bá dé London pé tí mo bá dé Nigeria màá collect ẹ̀. Meanwhile, ó ti ń sọ fún mi pé ọkọ mi ò like òun, pé so òun máa prefer pé gbogbo nǹkan tá a bá ń ṣe ká má jẹ́ kó mọ̀ indirectly. Èmi dẹ̀ ní pé okay, pé kò sí problem, pé because òun náà ẹni tí mo bímọ fún yẹn kò ní interest lórí mi. Èmi náà dẹ̀ ti rí pé bóyá torí ìwé tó fẹ́ gbà ló ṣe wà pẹ̀lú mi. So mo yá gbájúmọ́ business tí mò ń ṣe, mo dẹ̀ look after àwọn ọmọ mi. So ní around 2014 yẹn náà ni, or 2014-15 ni Abọ́sẹ̀dé yẹn pè mí tó ní pé òun àtọkọ ẹ̀ Olúmídé pé àwọn rí ilé kan, pé ilé yẹn self-contained ni ní Mòwe, pé tí mo pé 2 million ni wọ́n ń tà, pé so tí mo bá fẹ́ rà, mo dẹ̀ ní kò sí problem. So bọ́dẹ̀ ti sọ fún mi ní time yẹn, owó wà lọ́wọ́ mi, money transfer ni mo ń ṣe ní London. Ọlọ́run dẹ̀ ń bò mí láṣìírí, although mi ò register ní time yẹn because mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, and then mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, but gbogbo àwọn tó ń wá sọ́dọ̀ mi wọ́n mọ lé mi ò gbowó anybody sálọ, mo kàn ń ṣe business mi ni, Ọlọ́run dẹ̀ ń bùkún mi. So gbogbo owó tí mo máa ń rí ní time yẹn àtèyí tí government fún mi, mo máa ń pa á pọ̀, màá dájọ́ ní London, màá ṣe gbogbo ẹ̀. So owó yẹn ṣá wà lọ́wọ́ mi, mo dẹ̀ send owó yẹn sí Abọ́sẹ̀dé lẹ́ẹ̀mejì. Mo send ẹ̀ sí àkáǹtì ọkọ ẹ̀ Olúmídé Wàsíù lórúkọ ẹ̀ ń jẹ́ Òṣífúye, àmọ́ àkáǹtì tán ń lò is Babádára Solomon ni àkáǹtì tán fi ń gba owó sí account, which is Olúmídé náà ló lá àkáǹtì yẹn, but wọ́n ní
there was a reason why tí àkàtàn ṣe lo àkáǹtì ẹ̀ pé time kan tán fẹ́ travel náà change orúkọ wọn. Èmi ò mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀, later on ni mo ṣe wá find out some reason behind the name. Mo ṣáà send orúkọ yẹn síbẹ̀ lẹ́nu kan mà. Ó lóun ti bá mi ra ilé yẹn fọ́mọ yẹn. Ó dẹ̀ tún ní pé wọ́n máa gba 100,000 fún changing of ownership. Mo send ẹ̀ fún ní time yẹn náà. So gbogbo document yẹn wà ní ọwọ́ ẹ̀. Meanwhile torí pé ó ti sọ fún mi pé kí n má sọ anything fún Gbénga pé ní because kò fẹ́ àjọṣepọ̀ èmi àti ẹ̀. Èmi náà dẹ̀ rí pé okay kò sí problem. Bó pẹ́ bóyá mo máa padà sọ fún náà ni, but pé for now mo ti gbọ́ kó bá mi keep document because tá bá wálé ṣe bá máa jọ wálé náà ni ó dẹ̀ máa rí document. Ó ṣá keep document. So ìgbà tí mo wá lọlé ní 2000, ìgbà tí Gbénga ó wá lọlé ní 2005. Time yẹn mo wà nínú oyún ọmọ ẹlẹ́kẹta fún. Ó lọlé ní 2005 nítorí pé ó yẹ kémi àti ẹ̀ jọ lọ sí America. Èmi ni mo bá ṣe gbogbo wàhálà tó fi gba visa. Nígbà tó dẹ̀ yá ló bá sọ pé òun nìkan lòun fẹ́ lọ. So ó lọ sí America. Láti America ó lọ sí Nigeria. Ìgbà tó dẹ̀ dé nìyẹn Bọ́sẹ̀ ti pè mí pé obìnrin ló ń kó káàkiri. Ó ṣá sọ gbogbo nǹkan yẹn fún mi. Ó ní pé kí n má jẹ́ kó gbọ́ ẹ̀mọ̀. Èmi náà dẹ̀ ní pé mo ti gbọ́ because èmi ò kí ń sọ̀rọ̀. So ìgbà tó dẹ̀ dé nìyẹn Gbénga sọ fún mi pé ní the way tóun ṣe bá ibi tán gbé yẹn òun ò tiẹ̀ like ẹ̀. Ipe so òun ò like woman yẹn. Èmi á ṣàbẹ̀ pé kó jọ kó má bínú. Ipe ni kó ṣá máa bá mi faramọ́ pé she's a nice woman. Ṣùgbọ́n tó dẹ̀ yá nìyẹn tí mo wo wájú tí mo rìn tí mo rí pé ní bọ̀bọ́ yìí ó ń ṣe gbogbo nǹkan fúnra rẹ̀. But kò wá bí future tèmi ṣe máa dáa, kò ràn mí lọ́wọ́, kò bá mi discuss anything. Èmi ni mo tún máa advice ẹ̀ pé kó ṣe báyìí kó ṣe tọ̀hún. Pé ká jọ ṣe business papọ̀ ní London. Àmọ́ mo rí pé he wasn't interested. Mo dẹ̀ sọ fún Bọ́sẹ̀ pé irú business wo ni mo lè ṣe ní Nigeria kó jọ kó ràn mí lọ́wọ́. Pé àwọn nǹkan tí mo like ni pé mo like kéèyàn máa ṣe tailoring. Mo dẹ̀ like kéèyàn máa ṣe bóyá I was into tailoring, then hairdressing was another thing tí mo like. Then the first time yẹn ó ní hairdressing wà okay. Mo send bóyá bí 200 and something thousand ní time yẹn. Kò pẹ́ náà ló pè mí ló sọ fún mi pé ní business yẹn ò move mọ́ o. Pé in fact ibi ọ̀dọ̀ ẹni tóun ti gba ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù yẹn ò ṣe dáadáa. Ó ṣá complain. Owó yẹn ṣá tún lọ bákan bákan. Ìgbà tó yá mo tún wá pè mo ní okay what about tailoring, ṣá lè ṣe tailoring. Ó ní tailoring náà nice. Ní time yẹn ọkọ ẹ̀ mọ̀ sí ọkọ Olúmídé because òun àti Olúmídé yẹn náà lọ bá mi ra machine. Ní time yẹn machine táwọn èèyàn máa lò tó máa lè design aṣọ gbogbo nǹkan báyẹn. Mo dẹ̀ send owó bóyá bí 487,000 sí. Because ó láwọn machine yẹn wọ́n ní time yẹn àti owó shop àti gbogbo ẹ̀. Mo send ẹ̀ sí. Few months later màá bẹ̀rẹ̀ pé báwo ni business tailoring lọ. Ó ní kò move o. In fact gbogbo àwọn ọmọ tán wà ńbẹ̀, àwọn ọmọ tó ń gbà gbogbo wọn ti sá lọ this and that. Ìyẹn náà owó yẹn lọ, mi ì rà lọ, mi ì rà bọ̀ ẹ̀. Ó ní okay. Because I was so adamant in having some business in Nigeria so that èmi náà lè ní source tí mo máa fi gather naira so that màá lè máa ṣe business mi jẹ́jẹ́ ní ibi báyìí so that I'll be providing so that income máa lè máa wọlé fẹ́mi àtàwọn ọmọ mi. Gbogbo ẹ̀ náà ni mo sọ fún Bọ́sẹ̀ tí mo bá discuss. Mo wá ní okay business wọn ló tún kù tá tún lè ṣe ìyá tìmílẹ̀ tó jẹ́ pé owó máa wọlé. Ló bá ní okay o pé òun feel pé ní tá bá ń ta irun. Mo ní sure pé irun máa move pé because àwọn èèyàn máa ń ṣe irun dáadáa ní Nigeria. Mo dẹ̀ ní okay bí èlò níwájú Ọlọ́run àtèèyàn. Ó ní tá bá rí bí 2 million. Ó ṣe pé owó yẹn wà lọ́wọ́ mi mà but torí business tí mò ń ṣe. Èmi dẹ̀ ní mo ti ń gbé bíbá for almost 30 years. Mi ò kí ń lọ party, mi ò kí ń raṣọ. The only thing ni pé mo like kí n máa save. Gbogbo àwọn owó tí àwọn ìjọba ìlú yìí dẹ̀ máa ń fún àwọn ọmọ wa, èmi máa ń save ẹni. So ìgbà tí mo dẹ̀ rí pé ó sọ gbogbo nǹkan báyìí ìgbà mi máa lọ yọ nínú owó àwọn ọmọ yẹn. Màá send ẹ̀ sí pẹ̀lú èrè tí mo bá rí níbi owó ká máa send owó sí Nigeria náà. Màá dì ẹ̀ papọ̀, màá send ẹ̀ sí. Mo bá send 2 million yẹn sí. Níwájú Ọlọ́run àtèèyàn ó dẹ̀ ṣe ṣọ́ọ̀bù yẹn àti ẹ̀ discuss, a ṣe business planning, a ṣe gbogbo ẹ̀. Ó dẹ̀ ṣe ṣọ́ọ̀bù yẹn lóòótọ́. Ó send the picture sí mi. Mo wá ti sọ fún pé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èmi náà tún send àwọn nǹkan kan sí tó bá fẹ́. Nǹkan báyìí ni mo dẹ̀ sọ fún pé ẹ̀yin lè máa bá mi manage ẹ̀ o. But mi wà àbúrò mi tí ó wà ní Nigeria, ọmọ ìyá mi, ọmọ bàbá mi, mo iná lórúkọ ẹ̀. Ọmọ yẹn mo ní pé tó bá ti parí youth services ẹ̀ pé ó máa wò mí kóun náà tiẹ̀ wà níbi hairdressing shop yẹn kó máa tarun so that and ilé tó bá mi rà fún self contained yẹn pé ọmọ yẹn á dẹ̀ máa gbé bẹ́ẹ̀. Tóun náà máa fi wà okay, tó máa fi save up, tóun náà fi máa lè dá wà fúnra rẹ̀. Mo sọ gbogbo kíní yẹn fún Bọ́sẹ̀. Kò dẹ̀ pẹ́ náà ni àbúrò mi yẹn mo ní kó lọ sí Ìlọrin kó lọ meet Bọ́sẹ̀ nípa ibi hairdresser yẹn. Èmi àtọmọ yẹn dẹ̀ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní kò sí problem àǹtí mi.
nǹkan tó wá surprise mi ni pé bí ọmọ yẹn ṣe lọ lọ́jọ́ yẹn tó dé ló bá sọ fún mi pé àǹtí mi òun ò ní lè dúró síbẹ̀ yẹn o. Ó ní kí ló dé, Ọlọ́run ò ní lè ṣe kinní yẹn mọ́ lẹ́ni tá tó pé a ti jọ sọ̀rọ̀ a ti conclude pé òun ló máa manage ibẹ̀, òun ló máa jókòó tó máa tà nǹkan tó máa mójútó everything, then Abọ́sẹ̀dé yẹn ló máa bá mi monitor bí manager so that everything á lè máa lọ financial wise. Àbúrò mi yẹn dẹ̀ lóhun ò ṣe, mo dẹ̀ ní okay, mo feel mi lè force ẹ̀. Mo dẹ̀ sọ fún Abọ́sẹ̀dé pé ọmọ yìí lóhun ò lè ṣe ẹjọ́ ṣe lè bá mi wá sales girl tó máa ta irun, tó máa dúró sí shop yẹn tó máa ta irun. Ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni, ó bá lóhun ti rí sales girl. Mi ò rí picture sales girl, mi ò rí anything o. The only thing ni pé mo mọ̀ pé shop yẹn wà bẹ́ẹ̀ because àbúrò mi lọ rí bẹ́ẹ̀. Ó dẹ̀ witness pé bẹ́ẹ̀ ni ibẹ̀ yẹn ti ẹ̀kún ó full dáadáa. Ó dẹ̀ ṣe gate. In fact mo register business ní Vicarious Creation ni mo fi ṣe registration torí pé mo ṣí account fún ní Diamond Bank ní time yẹn. Gbogbo ẹ̀ ni Abọ́sẹ̀dé dẹ̀ mọ̀ sí. So ìgbà tó dẹ̀ yá nìyẹn màá tún béèrè lọ́wọ́ pé kí ló ń ṣẹlẹ̀ nípa hairdressing, hair shop yẹn, mi ò rówó, mi ò rí anything. Á fún mi ní story pé àwọn èèyàn ń yàgbẹ́ síwájú ibẹ̀, business ò move, àwọn èèyàn ń jalè irun, àwọn èèyàn ń ṣe kinní, àwọn èèyàn ń ṣe kinní mọ́ Ọlọ́run kí tún ni eléyìí. Ẹ mọ̀ brain mi ò ṣí ní time yẹn, màá ṣàdákẹ́, màá tún ní òkè Ọlọ́run á ṣe ìyanu. Kinní yẹn ṣàṣẹlẹ̀ títí tó yẹ pé each time tí mo bá ti fẹ́ béèrè báyìí ọkàn mi á tún ṣí kúrò níbẹ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé during the time kan tún wá wà pé ó wá pè mí. Ó ní ìgbà tóun lọ ra àwọn nǹkan pé ó lè dá òun lọ́nà. Wọ́n gba owó irun lọ́wọ́ òun 250,000. Wọ́n tún ná òun. Mo ní mo ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ní Ọlọ́run ọba ó save ẹ̀mí yín. Ṣé bówó ló ṣàsọnù? Ọlọ́run á ṣe mí pé ìwọ̀nba gain tí mo bá tún rí tó bá yá, màá reimburse owó yẹn padà so á lè kó padà sí business. Ọlọ́run dẹ̀ ṣe ìyanu few months later as promised. Mo gather owó yẹn jọ. Mo dẹ̀ send ẹ̀ sí pé owó tẹ́ ẹ gbà lọ́wọ́ yín ò lè so that ẹ tún lè fi ra nǹkan ọ̀hún sí shop yẹn. Mo ṣá ṣe bẹ́ẹ̀, mo ṣá notice pé ní there was no improvement, there was no nothing. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nípa business. Ìgbà tó wá yá nìyẹn ọkàn mi ṣá ti fò. Bó ṣe di 2015 bá ṣe máa lọ every 2 years later la bá lọ sí Nigeria again èmi àti àwọn ọmọ mi. Ọmọ mẹ́ta ni mo bí fọ́mọ yẹn so ẹlẹ́kẹta náà ti wà ní ọwọ́ mi. La bá lọ àti first born ló já wa mẹ́rin. Bá ṣe dé ibẹ̀ báyìí mo ṣá ẹ mọ̀ 3 bedroom náà ni. A ṣá wà ńbẹ̀ a wà ńbẹ̀. Mo wá notice pé eléyìí tó sẹ náà tú. Ẹ wo ẹ jẹ́ kí n fọ ẹnu ṣá ó ìpọ̀ ọ ẹ wo rẹpẹtẹ ní o ẹ wo ṣáàrí wọn ní ẹ̀yẹ̀kan ló ìsọ̀rọ̀ o ṣẹ́rí kan tó wà ń bẹ̀ ni pé ẹ̀yin tèmi tá ń wò mí ṣẹ̀ṣẹ̀ àti gbọ́ gbogbo nǹkan tí arábìnrin yẹn sọ ṣe ẹ ti gbọ́. Mo ń fàsìkò yìí pé ẹbí Ọ̀ṣífùyè ẹbí Ọ̀ṣífùyè orúkọ yẹn ó ní bó ṣe rí Ọ̀ṣífùyè. Mo ń fàsìkò yìí pè yín o, mo ń pe Abọ́sẹ̀dé, mo ń pe Olúmídé Wàsíù. Abọ́sẹ̀dé Kẹ́hìndé òun níyàwó Olúmídé Wàsíù. Mo ń fàsìkò yìí pé ẹ̀yin méjèèjì ẹ̀yin gọ́gọ́gọ́gọ́ lẹ gbá ló ní ẹ gbowó lọ́wọ́ òun. Ó ní ẹ gbowó lọ́wọ́ òun, ẹ bá òun ra ilé, ẹ bá òun ra ilẹ̀. Ẹ fún ní ìwé ilé, ẹ fún ní kọ́kọ́rọ́ ilé. Ilé tí mo fẹ́ sọ lẹ́ni mi kò tí ì sí jà báyìí. Àlàyé ni mo fẹ́ ṣe ní alẹ́ yìí. Àlàyé ni mo fẹ́ ṣe ní alẹ́ yìí. Torí ẹ ti gbọ́ gbogbo àgbáyé ló ń gbọ́ nǹkan tí ẹ ṣe fún ẹgbẹ́ àbúrò yín ẹni tó wá fẹ́ yín torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ bá ní ẹbí ọkọ tó ń gbọ̀mọ́ yín tó pẹ́ ní owó díẹ̀ lọ́wọ́ wọ́n fẹ́ gbá yín ni wọn ò nífẹ̀ẹ́ yín dénúdénú. So ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ ò ní pọ̀ rárá ni pé ìwé ilé ẹ wá bẹ́ẹ̀ ṣe máa gbé fún gbogbo owó tẹ́ ẹ jẹ́ yẹn mo fọlọ́n bẹ̀ yín o. Ṣé àwọn pé èmi ni mo tún bẹ̀ yín ní ìsìn òun náà dẹ̀ ní kí n bá òun bẹ̀ yín ni o. Kò tí ì sí kí à ń sọ ní kí n bá òun bẹ̀ yín o torí tí wọ́n máa dìgbà tí wọ́n máa ṣe ètò ẹ wo gbogbo àwọn fọ́tò tí máa gbé síbí látòrí ọkọ̀ Ìgbénga á wà lórí péjì yìí. Olúmídé Wàsíù fọ́tò àjáde, Abọ́sẹ̀dé Kẹ́hìndé fọ́tò àjáde, ẹ̀gbọ́n wa àgbà Níkẹ́
fọ́tò yẹn gbogbo yín ó máa jáde. Mi kọ́kọ́ fẹ́ ṣe yẹn, eléyìí mo kọ́ fẹ́ fi fà yín létí mi kẹ́yìn tí lọ wá owó ọmọ ọlọ́mọ fún. Nígbà tẹ́ wá gba tán ẹ̀yin gbé ẹ̀yin pípù yẹn níkà. Nígbà tẹ́ gba tán báyẹn ẹ̀yin gbà yẹn ni àbúrò yín wá fi ọmọbìnrin yẹn lẹ̀ pẹ̀lú ọmọ 3 ó dẹ̀ ti bímọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òun nìkan ló dá gbọ́ bùkátà ọmọ 4. Ọmọdé dẹ̀ lárábìnrin yòó kì í ṣe tó dàgbà o. Ẹ wá dálẹ̀ ẹ dá bùkátà ẹ̀. So ó ní ìdí owó yẹn tó ní ìsìnkú tí ẹ̀ níṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ tó wà ń sìn. Ó ní ìdí owó yẹn láti ṣe business. Ẹjọ́ tó lọ owó yẹn lọ bí 7 million tí bá tẹ̀yìn ẹ bá mi calculate ó lọ bí 7 million or 8 million. Ilé ẹ bá ìyẹn ò tẹ̀ sí pé kíní ẹ gbéwèlé ẹ̀ fún bẹ́ẹ̀ máa pè yẹ́ ẹ̀ ní ẹ gbéwèlé ẹ̀ fún. Kẹ̀dẹ̀ wá bá mi wá owó yẹn ẹ bá mi kó fún. Orúkọ yín ò ní bàjẹ́ o. Orúkọ yín má ṣe bàjẹ́ ni mo ṣe máa dára mi ìfẹ́ gbé fọ́tò yín síbẹ̀. Lẹ́yìn eléyìí ní ìsìn tẹ́ ẹ bá ṣe kúkú tẹ́ ẹ bá ní owó ẹ lọ wówó yá. Tẹ́ ẹ bá ní owó ẹ bá ní nǹkan tẹ́ ẹ máa tà ẹ lọ gbé tà kẹ́ fi sanwó ẹ̀. Kí gbogbo nǹkan tẹ́ ẹ sè tí lè fi jóná kó má bàa yọ. Torí gbogbo ọ̀rọ̀ sì pọ̀ o. Ọ̀rọ̀ pọ̀ gidi o. Ọ̀rọ̀ tọ́mọbìnrin yẹn sọ ẹ̀ á ní èèyàn dẹ̀ máa ṣe yín. Kí ló ń ṣe yín èèyàn ná? Kí ló ń ṣe yín ná? Kí èèyàn wà nílùú òyìnbó yẹn kó má lè máa sọ pé òun fẹ́ sẹ́ndì owó sílé. Owó àsọ pẹ́pẹ́ sẹ́ o ní wọ́n yàgbẹ́ síwájú ṣọ́ọ̀bù. O ní wọ́n yàgbẹ́ síwájú ṣọ́ọ̀bù. Kí ló bá yẹn wá? Torí pé o fẹ́ lu èèyàn jìbìtì. Mi ì dẹ̀ fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ o. A mọ bó ṣe ń lọ o. Gbogbo bẹ́ẹ̀ ṣe gbowó yẹn a mọ bó ṣe ń lọ o. Ṣùgbọ́n lẹ́ni ètò tèmi wọ́n ní ló bá dé. Ẹ wá bẹ́ẹ̀ ṣe máa sanwó ọmọ yẹn fún. Ẹ sanwó Ọmọwùmí fún. Ọwọ́ Ọmọwùmí Rukayat tó fẹ́ àbúrò Olúmídé Wàsíù tó fẹ́ àbúrò Olúmídé Wàsíù. Ẹjọ́ tó Ọlọ́run ẹ dáwó ọmọbìnrin yìí padà kò fẹ́ àbúrò yín mọ́. Àbúrò yín ti dálẹ̀ ó ti lọ fẹ́ ìyàwó mi l'Amẹ́ríkà. Ọmọbìnrin dẹ̀ ló bá ṣe ìwé tó fi lọ sí Amẹ́ríkà. Ó débẹ̀ ìyàwó mi ló lọ fẹ́ bó ṣe fẹ́ ìyàwó gbẹ̀ ló wà níbí. Bẹ́ẹ̀ ṣe fìyà jẹ́ tẹ́ da bùkátà tẹ́ ti ọmọ sí láyà tó dẹ̀ ń dá gbọ́ bùkátà ó wà gbogbo ẹ̀ wà ń bí o. Eléyìí tí mi ò fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ju wípé owó tó da ẹ̀yin àti Ọmọwùmí pọ̀ Ọmọwùmí Rukayat tó dà yín pọ̀. Ẹjọ́ tó Ọlọ́run ẹ bá mi arrange ẹ bá mi kó fún kó lọ fi wá nǹkan kó lọ fi tọ́jú ọmọ ẹ̀. Àdágbàdáfà ló ń ṣe ní London. Gbogbo àwọn tó ń gbé London ló lówó lọ́wọ́ àbáwọn gbogbo àwọn tó ń gbé Amẹ́ríkà ló lówó lọ́wọ́ ni. Nínú òtútù wọn máa ṣe wàhálà ẹ wá síbi ẹ máa fi ọgbọ́n ẹ máa fi nǹkan míì máa gbó lọ́wọ́ wọn. Kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn náà? Mi ì fẹ́ sọ̀rọ̀ jù lálẹ́ yìí o. Mi ì fẹ́ sọ̀rọ̀ jù. Mi ì tẹ̀ fẹ́ ẹ rí pé gbogbo tí mo sọ ní ìsìnkú tí bá máa padà wá báyìí ọ̀rọ̀ yẹn máa ju eléyìí lọ. Mo fọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin ẹbí Òṣìfúyè ẹ wó owó ọmọ yìí fún o. Abọ́sẹ̀dé Kẹ́hìndé àti Olúmídé Wàsíù ẹ wá owó ọmọ yìí fún. Ìwọ Gbénga tó jẹ́ ọkọ arábìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ sì ẹ̀ ibi tó bá Amẹ́ríkà tó wà tó bá ti ń wo fídíò tètè yá pa wọn kó pe Abọ́sẹ̀dé pẹ̀lú ọkọ ẹ̀ pé kó san owó ọmọbìnrin yẹn fún kíákíá. Ilé ìtọ́ndẹ̀ tán rà tán gbẹ́sẹ̀ lé mi ríbi tó bá mi ra lé kí wàhálà wà ń bẹ̀. Ẹ̀dẹ̀ tí nínú ilé tẹ̀ ràgbẹ́ tí máa jẹ tí máa bínú ẹ̀ ṣe gbéwèlé ẹ̀ lé lọ́wọ́ tí fẹ́ jogún ẹ̀ ní láìkú ẹ̀ kò dẹ̀ ń ṣe ọmọ ẹlòpọ̀ ọmọ àbúrò yìí ló rà fún rárá o. Ọmọ tó kọ́ bí síbò míì òun ló ra ilé yẹn fún. Kẹ́mọ́rọ̀ kó bá yẹ ọwọ́ àbúrò yìí ló fi ra ilé. Ẹ̀gbọ́n yín dẹ̀ wá ń bẹ̀ ní kẹ́yìn tí ò dẹ̀ lè mọ tó dẹ̀ rí bí Abọ́sẹ̀dé ṣe gba arábìnrin yẹn tẹ́ ẹ̀dẹ̀ rí nǹkan sọ sí. Ó jọ pé gbogbo ìjọ pa ọ̀pọ̀ gbà ní ẹ̀ ń gbó lọ́wọ́ ẹ̀ ẹ wá sọ di alárùdálẹ̀ ẹmọ ọlọ́mọ wà ní òtútù ń bẹ̀ yẹn ó ń faṣẹ́ ẹ̀yìn wà ń bí ẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀. Mi ì fẹ́ sọ̀rọ̀ jù ẹ wọ́ ọmọ ọlọ́mọ fún o kò dáa o. Ẹ bá ráwọn tó wà lájò tí wọ́n ṣe kankan sílé nǹkan tó ń fà á ní eléyìí náà kí ló dé? Bá mi kọ́ léṣe wádìí ogun àjogún ẹni bá mi gbàṣọ nínú ẹwù ẹ̀yìn tèmi tẹ́ ń wò ní gbogbo owó yẹn wọ́n kọ́bọ̀ tí ẹ pé nǹkan mi wà bẹ̀ ọjọ́ èkíní èkejì ẹ̀kẹta wọ́n kọ́bọ̀ Abọ́sẹ̀dé àtọkọ ẹ̀ wọ́n fún arábìnrin ní owó wọ́n fún ní wọ́n kọ́bọ̀ ní gbogbo tó lòun ṣe business àkọ́kọ́ ṣe business hairdresser ó tún ṣe ti tailor ó tún ṣe ti wavon ó gba ṣọ́ọ̀bù ṣe gbogbo ẹ̀ wọ́n fún ní wọ́n kọ́bọ̀ tẹ́gẹ́ ti mọ̀ pé ẹ̀yin ti èmi nǹkan mi wà bẹ̀ bọ̀ ká tó di ìgbà míì tá a bá máa ṣètò lórí ẹ̀ àwa mú gbogbo ẹ̀ àwa tún play gbogbo voice note ọmọ yẹn tó tún wà ń bí ẹ gbọ́rọ̀ bá ìrú máa bà yín kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn. Ẹjọ́ tó Ọlọ́run tí ẹ bá ti ń wo ètò ẹ lọ sanwó ọmọ ọlọ́mọ fún jàre kẹ má sọ̀rọ̀ yín kẹ má borúkọ ara yín jẹ́ kí ló dé
kí ló ti tẹ́ fi hùwà báyẹn? Ẹ wo ọ̀rọ̀ mi ò ní pọ̀ lálẹ́ yìí o, mi ní sọ jù yẹn lọ lórí ọ̀rọ̀ yìí. Tó bá di ìgbà míì máa fi láyè díẹ̀ bá máa ṣètò, ó lè má jẹ ètò yìí ni máa ṣe lọ́la, bọ́ bá máa padà wá gbogbo fọ́tò yín báyìí gbogbo àgbáyé máa mọ̀ pé ẹ ń orí jìbìtì ní nínú fámìlì yín, ẹ ń lu jìbìtì. Ṣùgbọ́n nísìnyí kò tí ì sí yẹn o, kẹ́ ẹ lọ sanwó ẹ̀ fún lèmi ni mo fẹ́ bá yín sọ ní alẹ́ yìí. So ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ẹ bá fẹ́ ra ilẹ̀ sì ń tà wàràwàrà, ẹ wá bá wa ra ilẹ̀ yẹn wà ní tẹ́ bá ń lọ sí Badagry, ẹ bọ́lẹ̀ ní oko afọ́, ibẹ̀ ni ilẹ̀ yẹn wà. Wọ́n pe ìlú yẹn ní eruku, ọ̀kadà 200 lẹ́ máa gbé dé ìlú láti oko afọ́ dé ìlú yẹn. Oní 200 ló ti bẹ̀rẹ̀, oní 300 400 bó wọ́n ṣe ń tà nìyẹn. So wọ́n ń wá kí àwọn èèyàn wọnú ìlú yẹn, àwọn èèyàn tẹ̀ tí ń ra, àwọn èèyàn in fact àwọn tó ti ra ilẹ̀ yẹn ti pọ̀. So ẹ̀yin náà ẹ wá ra ti yín o, ó sì ń tà o. Ẹ bá dẹ̀ fẹ́ ṣe iṣẹ́, iṣẹ́ clear agent lèmi ń ṣe ní Àpápá, ẹ múṣẹ́ wá lágbára Ọlọ́run, ebi ò ní pa gbogbo wa o. Ó dàbọ̀, ẹ ṣé o. Kí tó máa lọ jàre ẹ̀yin tèmi, nọ́mbà mi lélẹ̀ 08022111530 08022111530. Ó dàbọ̀.